Aláròyé máa wí o. àṣé NNPC ń tàn wá ní táǹkà epo 6 péré ni wọ́n gbé tí wọ́n pè ní 200. bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lóòótọ́ yóò bá lọ̀rọ̀ dà fún iléeṣẹ́ tó mójútó epo bẹntiróòlù nílẹ̀ wa Nigerian National Petroleum Company NNPC tí wọ́n sọ fún gbogbo aráàlú pé ilé ìfọpo ilẹ̀ wa tó wà ní abúlé kan tí wọ́n ń pè ní Eleme nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers tí ń ṣiṣẹ́ àwọn sì ti bẹ̀rẹ̀ sí gbé epo níbẹ̀. ní báyìí àṣírí ti tú pé iléeṣẹ́ náà kò tíì fọ epo kankan àti pé epo tó ti wà ní rìsáàfù ilé ìfọpo náà láti bí ọdún 3 sẹ́yìn ni wọ́n rọ sínú táǹkà epo 6 tí wọ́n gbé jáde lọ́jọ́ tísídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù yìí tí wọ́n ní iléeṣẹ́ náà ti ń fọ epo àwọn sì ti bẹ̀rẹ̀ sí gbé fún àwọn alágbàtà. wọ́n ní táǹkà epo 6 péré ni wọ́n lòdù lọ́jọ́ ìṣẹ́gun náà léyìí tó yàtọ̀ sí bíi táǹkà 200 tí wọ́n ní àwọn á máa lòdù lójúmọ́ fáwọn alágbàtà epo. nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ilé tẹlifíṣàn Arise lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù yìí akọ̀wé àwọn alẹ́nulọ́rọ̀ ọ̀kan nínú àwọn abúlé tí ilé ìfọpo náà wà ìyẹn a lè ṣe community stakeholders ọ̀gbẹ́ni Timothy Ngbèrè sọ báyìí pé ilé ìfọpo Port Harcourt yìí àti ibi tí wọ́n ń já epo sí tí wọ́n ń pè ní depot jẹ́ ọ̀nà kan pàtàkì tí ó mú ọrọ̀ ajé gbogbo àdúgbò yẹn rọ̀ṣọ̀mù. bí ibẹ̀ yẹn kì í ṣe é fìgbà kan dá tí iṣẹ́ máa ń lọ níbẹ̀ jẹ́ àǹfààní ńlá fún àwọn èèyàn agbègbè yìí. ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí mi ò rò pé ìdí kan wà tó fi yẹ kí àjọyọ̀ kankan wáyé nílé ìfọpo yìí nítorí ohun tí àwọn oníròyìn ń gbé jáde nípa ilé ìfọpo yìí yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. mo lè fi gbogbo ẹnu sọ fún yín gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ará abúlé yìí pé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun yẹn jẹ́ àṣehàn lásán. mo pè é ní àṣehàn nítorí pé ilé ìfọpo tó wà ní Port Harcourt náà tí àwa máa ń pè ní Area 5 èyí tó jẹ́ ilé ìfọpo àtijọ́ kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ kan dọ̀yìndọ̀yìn. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn yúnìtì díẹ̀ nínú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàtúnṣe ẹ̀ yìí ló ń ṣiṣẹ́ kì í ṣe gbogbo ilé ìfọpo yìí ló ń ṣiṣẹ́ bí a ti ń sọ yìí. lóòótọ́ ni màá lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n ti ẹ̀ bẹ̀rẹ̀ níbì kan o ṣùgbọ́n ohun tí kò ṣẹlẹ̀ rárá ni ọ̀gá àgbà ẹ̀ka tó ń bá aráàlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ ń sọ fún àwọn oníròyìn mi ò fẹ́ pè é ní irọ́ bàǹtàbàǹtà. ọkùnrin yìí ní níṣe ni wọ́n ń fi agbára mú àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ iléepo ilẹ̀ wa láti ṣàwáṣí ilé ìfọpo náà ní tipátipá kí àwọn ọmọ Nàìjíríà lè gbàgbọ́ pé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ. ó ní gbogbo àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ náà ni wọ́n wà ní ìlú Port Harcourt láti ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù yìí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀. gbogbo wọn kò fojú ba ọrùn títí tí ilẹ̀ ọjọ́ ìṣẹ́gun tí wọ́n fi ètò náà sí fi mọ́. ọkùnrin náà ní ti epo bẹntiróòlù tí wọ́n ní ilé ìfọpo náà ṣe kò sóòótọ́ kankan níbẹ̀. epo tó ti wà nínú àgbá rìsáàfù ní bí ọdún 3 sẹ́yìn ni wọ́n dà sínú táǹkà epo 6 péré. ilé ìfọpo náà kò pèsè àgbá epo tó tó mílíọ̀nù 4.4 1.4 million. ó wáá rọ iléeṣẹ́ ìfọpo náà kí wọ́n yéé ré àwọn ọmọ Nàìjíríà jẹ pẹ̀lú irọ́ tí wọ́n ń gbé jáde pé àwọn ń ṣe bẹbẹ èyí tí wọ́n ń sọ fáwọn oníròyìn. Ngbèrè ní òótọ́ ọ̀rọ̀ nípa bí nǹkan ṣe rí ni mo ti sọ fáwọn ọmọ Nàìjíríà yìí ṣùgbọ́n wọ́n lè má gbà mí gbọ́ nítorí àwọn míì yóò fi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́. ohun tí àwọn kan ń sọ pé ilé epo náà ti bẹ̀rẹ̀ sí í ta epo fún àwọn alágbàtà irọ́ tó jìnnà sóòótọ́ ni o. bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ ajé ọjọ́ 25 oṣù yìí ni ọ̀gá àgbà ẹ̀ka tó ń bá aráàlú sọ̀rọ̀ níléeṣẹ́ náà ọ̀gbẹ́ni Ṣónẹ́yẹ kéde pé ilé ìfọpo náà ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ àti pé bí 200 àwọn ọkọ̀ epo ni yóò wá gbé epo níbẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun náà. wọ́n fi kún un pé 160 àgbá epo 60,000 mbpd làwọn yóò máa ṣe jáde níbẹ̀ lójúmọ́. bákan náà ni wọ́n ní àwọn ti ń ṣiṣẹ́ lórí apá kejì ilé ìfọpo ọ̀hún èyí tí àwọn yóò ti máa rí àgbá epo tó tó 150,000 150,000 tí epo táwọn yóò máa gbé jáde lójúmọ́. bí èyí bá ṣiṣẹ́ yóò lé ní mílíọ̀nù 200 ìyẹn 210,000 tí àwọn yóò máa rí lójoojúmọ́ láti ibẹ̀. kò tún pẹ́ tí ìròyìn míì fi jáde pé owó tí NNPC fẹ́ máa ta epo tí wọ́n tún pọ̀ ju ti iléeṣẹ́ Dangote lọ náírà 45 ló sì fi jù ú lọ nítorí 1,000 àti náírà 55
1,045 naira ni wọ́n fẹ́ máa ta jálá epo kan fún àwọn alágbàtà nígbà tí iléeṣẹ́ Dangote ń ta tiẹ̀ ní 1,030 náírà. Ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ ni ohun tí Ngbèrè sọ yìí, a jẹ́ pé àwọn aráàlú kò tí ì gbọ́dọ̀ máa jó jàgínníyòdò lórí epo tí NNPC láwọn ń fọ̀ ní pọ̀tá yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.